ta lọ ta la bá pè lọ́tẹ̀ ẹni. Ìgbà míì mọ̀ nbẹ tó jẹ́ pé ibi àfojúsí ọ̀nà lè mọ́ gbàbẹ̀ lọ. Kódà a máa ṣépèlé ra wa báyìí ká lérò kọ́ta wà là ń ṣépèlé. Bàbá kan kápẹ́ńtà ni kò kàwé ṣùgbọ́n Ọlọ́run ní pé kó ka ọpọlọ. Ọmọ tí ń ṣe ìsì ń gbìyànjú níwọ̀n bá tiẹ̀ ọba mi òkè aláwọ̀ bí ìsì wọn ń bùkún. Iṣẹ́ rẹ̀ dẹ̀ ń lọ déédéé. Níbi fìrà kìtà ó tán ọmọ níléèwé. Ní kúkúrú èdè lára àwọn ọmọ tó tọ́ ìyẹn kàwé débi téèyàn máa ń kàwé dé. Àmọ́ kò ríṣẹ́. Bí bàbá yìí ṣe wàhálà tó yẹ kó máa jèrè ẹ̀ láàárọ̀ ọmọ Ọlọ́run tó kó yọ. Ó wá dijọ́ kan ìkànnà ọmọ rẹ̀ ló ń bá ronú jìnnà yìí pé ọ̀nà tí bàbá yìí ń gbé ìrìn àjò ń gbà jẹ́ kó lo ọ̀nà ẹ̀kọ́ bí ṣé ò bá bọ́ sí ó ṣeé ṣe kó jẹ́ pé látara ṣe bàbá òun lè là òun lè lù. Ló bá change ọwọ́ ó wọ Google lọ ó lọ YouTube ó lọ káàkiri social media ó lọ wo àwọn bí wọ́n tó ṣe ń ṣe nǹkan. Ó wá change ọwọ́ bàbá ẹ̀ sí furniture aspect. Eléyìí tí wọ́n ṣe tó jẹ́ pé wọ́n ń kàn lọ́dà lòun wá wò pé ó yẹ káwọn lè ṣe káwọn fi fóòmù sí náà káwọn fi píìnì sí láàrin káwọn owó òkú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. Ó ṣe ó build ó ṣe sketch nípa mọ́tò ó múgi ó fi kàn pọ̀ pẹ̀lú ọpọlọ tó ní lọ́dọ̀ bàbá ẹ̀ àti tó ti rí káàkiri ló bá jẹ́ pọ̀ wáò ní wọ́n máa gbàdúrà rẹ̀. Ìgbà mímọ̀ mẹ́tẹ̀ bí ọ̀tọ̀ níbi tó fọkàn sí pọ̀ ti là tẹ́kọ̀ ọ̀tọ̀ níbi tí ọ̀ ti là. Ó post ẹ̀ láti káàkiri stéètì wọ́n wá káàkiri débi pé àwọn aráàlú èbú gan tó wọ́n ń pè Ọlọ́run bá gbàdúrà rẹ̀. Kò wá pò ní ọ́fíìsì bàbá rẹ̀ ó níbi tó ń ti lànà. Ó wá tún ṣe wá lè máa àlà bàbá àtọmọ torí bí kan náà wọ́n jọ ń lò wọ́n ti wá ara àyè yẹn táyì yẹn ti wá tóbi sí wọ́n ti fẹ́ orúkọ bàbá ẹ̀ náà ló ń jẹ́. Lọ́tún Akílápá furniture lọ́sì Akílápá furniture gbówáyà èkó wa lọ déédéé mọ́. Eku ọmọ náà ò ké bí eku kódà ẹyẹ rẹ̀ ò ké bí ẹyẹ òun gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò fọ́n bí ọmọ èèyàn mọ́. Ni wọ́n ń dààmú ìfòró at the end of the day ó wà padà lọ bára fa. Ni wọ́n sọ fún pé bàbá rẹ̀ ń kọ́ òní bàbá ń wà kí ló ṣe fún bàbá rẹ̀ ọmọ ṣe ń là tínú bí bàbá Mashallah ó ní bàbá wọn tẹ́ẹ̀jọ lọ́fíìsì kan náà eléyìí ò máa ṣe. Ìwọ́n ń bọ̀ láti bẹ̀ yóò jókòó sínú mọ́tò kò sí mọ́tò lọ́wọ́ rẹ̀ mọ́ mọ́tò tí ń kò tí ń padà sílùú wọn. Arábìnrin kan máa ní ẹ dákun ṣé ìbínú sá o dáàdì yìí ń kọ́ ó ní bàbá ń bẹ̀ ẹ lọ tọrọ àforíjì lọ́dọ̀ wọn. Ó ní kí ni ìtumọ̀ ó lọ́ mọ́ ṣe é là tínú bí bàbá ó pàkó mọ́ tí ń bàbọ̀ láti ibi tó lọ. Ìgbà tí ó wà délé tó bá dọ̀bálẹ̀ lọ́ba ó bẹ̀ẹ́ òṣùkọ́ bàbá wa ní òun ló wù kó mọ̀ pariwo lóòótọ́ òun ló ń jẹ́ Akílápá o ṣùgbọ́n ayé mọ̀ pé wò gangan ló ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ sẹ́ wọ́n ń pariwo rẹ̀ yìí mo kàn gba kámọ́ ni inú mi ò dùn kálẹ́bì náà bá ń pariwo wà á ti sí wàhálà ẹ gbọ́ tálà bá wá pè lọ́tà ọ̀ sì máa ṣépè fọ́tà rẹ̀ bóyá bàbá rẹ̀ ló ń ṣépè fún ọmọ bóyá ìyá rẹ̀ ló ń ṣépè fún ọmọ bóyá ìyá rẹ̀ gẹ́ ló ń ṣépè fún ọmọ ó lè jẹ́ ìyàwó ẹ̀ ó lè jọ ọkọ rẹ̀ ló ń ṣépè fún onídàá fọ́tà mi ayọ́dà mi ò ní dá o ta wá lọ́tà ọ̀nà méjì ló pín sí. Àkọ́kọ́ mbẹ̀ òun náà tó pín sí méjì Mashallah Alfa Jeje Agba ẹ jẹ́ ń gbé níbẹ̀ kẹ́lẹ́ bá mọ̀ bóyá ọ̀rọ̀ tó gbọ́ ni tọdún táwa yóò fi yí ọ tádùá rẹ̀ yóò fi gbà torí ibi tó pọ̀lọpọ̀ wá fojú sí ọ̀nà lè mú gbàgbé lọ wọ́n àṣà antakara òṣìyàn ní ma fi kàfin gbogbo gbà
àwọn kan wà tẹ́ ti pàtì tẹ́ débẹ̀ tẹ́ fọkàn sí pé ọ̀tá ni wọ́n jẹ́ fún yín wọ́n wọ khairul lakum àwọn gangan dẹ̀ lólóore yín àìmọye ìyàwó ilé tọkọ òdọ́dọ̀ rẹ̀ mọ́ ọkọ wálé mọ́ kò sí dáadáa síyàwó ẹ̀ mọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni olóore rẹ̀ ló filẹ̀ o wọ́n àṣà àǹtò ìbùṣẹ́yà àwọn kan bẹ tó lọ́mọ rojọ́ rẹ̀ fún bí mo bá dé ní ìtòkù tí ń ṣe ní ìrìn àjò mi ní ọ̀tá rẹ̀ ni wọ́n wọ́ khairul lakum àwọn aláburú ẹ̀dá ni wọ́n o wallahu ya'lamu wa antum la ta'lamun àkọ́kọ́ ọ̀tá tẹ́yìn ò fojú sí tó sì jọ tẹ̀ ẹni arójú ẹni sọ yìí tó dáa ìwọ ẹjọ ń gbàdúgbò ni òde wá pápọ̀ ẹjọ wà nù mọ́tò àbẹ́ ẹjọ dóde ẹjọ wà ń kó àǹkárá tẹ ẹjọ wọ̀ náà fi dá ẹ mọ̀ wípé ẹjọ rà ní àdúgbò rẹ̀ ẹjọ gbé ṣùgbọ́n ẹjọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn ni wọ́n wà dọ́rọ̀ lẹ̀ mọ́ṣáláà ìlẹ́gbẹ́já kò lè wà àpèpè kódà kúròwó ra sọ níwọ náà wá dá sí ọ̀rọ̀ tí ọba sọ ni wọ́n gbé lọ bá ẹni yẹn wípé kí ló ṣe fún lágbájá ó ròyìn ẹ lónìí kò dàdọ̀ àìsí yẹn dọ́rọ̀ lẹ̀ táàrẹ̀ ni wọ́n jẹ́ ẹni bíi rẹ ni ẹ jẹ́ ọ̀tá rẹ̀ ni ẹ jẹ́ ìníwọ́ lọ́ọ̀ fètè méde lọ́ọ̀ fẹnumẹ́nu anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní albalaa muwakkal bil mantiq àdéhùn tọ́pọ̀lọpọ̀ ń kàn láyé èsì onítsọ̀tsọ̀tsọ̀ ẹnu ọmọ ibi tó yẹ kó ti sọ̀rọ̀ ọ̀dọ́ rẹ̀ mọ̀ yàtọ̀ sọ́ta sàmì sí wọn lára ìjọ gbé ọ̀rẹ́ fọ́ta ìjọ gbọ́ta fọ́ rẹ̀ ẹjọ́ tó fi wá lọ ládùúgbò kó ń ṣe tiẹ̀ ọ̀rọ̀ tí ó kọ́ mọ̀ dá sí i ká ní wọ́n fi lọ́ọ́ lágídí mọ bọ́ọ̀sì sọ ìrìn àjò tó ń rìn tó fi wọ́n mọ̀ wípé tó bá di December kí ni nǹkan tí mo kó jọ tó wà ní rí nǹkan kan kó jọ mọ́ rìn o ó bẹ́tà kó owó rẹ̀ dáadáa pé tọ̀ mo ti bẹ̀rẹ̀ báyìí jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa kí n lè parí dáadáa tó ti foundation bá ti wọ nǹkan ti dàrú nù àkọ́kọ́ nù arójú ẹni sọ yìí tó dáa tó bá pẹ́yìn dàtà ọ̀tọ̀ ẹni tí wọ́n mọ̀ sọ lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun la látakò kò sí ní tọ́ gbẹ́lẹ̀ yóò sọ̀rọ̀ ẹ̀ láburú ní sá kò sí ní tọ́ ṣe kò ní dá lójú wọn gbogbo àdáwọlé àdọ́kànlé rẹ̀ tó ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ wọn ní bòmíì ni ìlànà ẹni ẹran mọ́kà tó ló lè lójà ẹni ṣàánú rẹ̀ tó láwọn aṣẹ́wó rẹ̀ ló fún un ẹ wò ó kódà ó débi ògo inú ògo rẹ̀ tàn síbẹ̀ wọn tó ń bínú rẹ̀ tó lọ́fọ̀ làwọn ológo nìwọ ẹ ṣèjọ wà nínú ẹbí nínú ara tàbí ládùúgbò tọ́lọ̀ wàá gbàdúrà ẹnìkan tẹ́ mọ̀ bínú sí tó ló gbàdúrà rẹ̀ ni ọ̀sẹ̀ kan ò débi ọlá bìsàbìsà kan ò débi oríire ẹni ọlọ́run bá kàyẹ ní oṣù oríire àwé bọ́lọ́run bá kọjú sẹ́dà owó tó ṣe tó ṣọ́ọ̀tì náà lọ́sẹ̀ tó fi jèrè bọ́lọ́run bá kọ̀yìn sẹ́dà owó tó ṣe tó fi jèrè náà lè yóò ṣe tó fi ṣọ́ọ̀tì ọlọ́mọ kọ̀yìn sí wa o làá máa fi ìgbà ládùúà ní sì máa fi ṣe ládùúà fún gbogbo èyí fáǹsì mi pé ọba mi ò kẹlá rọ̀ bí yóò bá ń tì í lẹ́yìn kò ní tì í lójú torí ọ̀tá pọ̀ tí ó fẹ́ máa tari yín báyìí kẹ́ ẹ bọ́ kòtò ṣùgbọ́n tọ́wọ́n bá ti wà lẹ́yìn yóò dúró tì í nù. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun lọ́tà tútù kí láà ń gbé lọ́tà tútù tọ́wọ́ bá gbé bùkátà dé gbígbé ọ̀rí nǹkan mọ̀ dàrú nǹkan ò mọ̀ dáa yóò sì bọ̀ wá solution sí problem tọ́ ni yóò máa sáré kórè ò lè lọ jẹ gbèsè nítorí kọ́rọ̀ ló lè bá a dayọ̀ àwọn ọmọ sọ fún gbére kan o níjọ́ tí wọ́n náà bá gbére pé wọ́n mọ̀ fọmọ yín scholarship inú ó sì máa bí ọ̀ọ́dẹ̀ máa rí lójú rẹ̀ abẹ́ẹ̀ rí ọkọ tí ọmọ yín mú wálé nù ẹsẹ̀kẹsẹ̀ nìbànújẹ́ bá tó fẹ́ kọ́ kú nóòsì tó o bá gbóòórùn ọ̀tá ni wọ́n ó yẹ kó fura tọ́bọ̀ ń bá rí rẹ̀ lórí ọ̀tá alákọ̀ọ́kọ́ tó jẹ́ wá òní onílara yóò mọ bínú yóò mọ faraya lórí tọ́lọ́ ọba fún ọ gbogbo àwọn ilé ọ̀tá alákọ̀ọ́kọ́ tó fún un. tó wá rí ọ̀tá ẹlẹ́ẹ̀kejì òun ò fojú hàn ó pamọ́ sára kódà ìjọ ọmọ pé èèyàn máa ń ṣeré yẹn sá ọmọ inshallah bí kúrò tó náà tó bá di next episode ìka ọ̀nà wo lèyẹn máa ń gbà fi ṣeré yẹn tí èèyàn fi ń dọ́ta fúnra ẹni ẹlòmíràn máa ṣépè fúnra rẹ̀ tí ò ní mọ̀ pọ́nù lòún ṣépè fúnra rẹ̀ ọlọ́run bá lásán náà wà tá alágbẹ̀yìn olólùfẹ́ wa káàkiri àgbáńlá yìí bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa yìí inú mi dùn púpọ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ yìí náà ẹ kọ̀yìn sí ibi akọjú sí ẹ̀ ń kọjú sí ẹlòmíì aníbẹ̀ bá fẹ́
rí pípọ́n ojú mi ẹ sáà bú Alfa Jeje lójú mi máa faraya pẹ̀tẹ́ nínú lára rẹ̀ náà rẹ̀ tí mo ń share rẹ̀ sínú àwọn groups káàkiri ẹ máa share rẹ̀ sáwọn èèyàn ẹ máa download ẹ̀ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi jù tẹ́ wá YouTube mọ̀ mọ́ lórí o ẹ tún wá máa subscribe síbẹ̀ ògo ẹnìkan lẹ́ ń tàn káàkiri ògo tí náà ò ní wọ mi lágbára lọ ẹ máa tẹ̀síwájú nínú ọ̀la gbẹ̀yìn tẹ́ ẹran wà lọ́lọ́mbà rẹ̀ yín náà lọ́wọ́ wọ́rọ̀ fana umakana aliya next episode ọ̀tá yìí ó ní wípé bóòlù yẹn ṣe jẹ́ ọ̀tá fún rẹ ni téèyàn fi ní lọ síwájú wọ́n fi wọ́n sọ̀wọ́ téèyàn ní jèrè téèyàn fi rí ọkọ tí ò ní pẹ́ lọ́wọ́ èèyàn dáhùn pé ní promise and fail ọ̀tá rẹ ni ni ìdáhùn pé lámùbọ́ ọ̀tẹ̀ ẹni ní máa fà àwọn wo ni ìwà téèyàn ń wú iṣẹ́ téèyàn fi jẹ́ ọ̀tẹ̀ ẹni tó bá di next episode àkà ọ̀rọ̀ yóò dayọ̀ èmi náà dayọ̀ Alfa Jeje Agba ló kọ́ mi o.